A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Rògbòdìyàn bẹ́ sílẹ̀ lánàá ní ìlú Port Harcourt, ìpínlẹ̀ Rivers bí ilé ìgbìmọ̀ ṣe pín sí méjì tí àwọn 24 apá kan ilé ìgbìmọ̀ gbé ìgbésẹ̀ láti yọ gómìnà Siminalayi Fubara tí ó ní òun mórí bọ́ lọ́wọ́ ìgbìyànjú àti pa á pẹ̀lú ìbọn láti ọ̀dọ̀ ọlọ́pàá. Nínú rògbòdìyàn yìí ni wọ́n ti dáná sun apá kan ilé ìgbìmọ̀ tí àwọn 26 ilé ìgbìmọ̀ jáwé gbélé-ẹ̀ fún agbẹnusọ Martins Amaewhule àti àwọn 3 mìíràn kí wọ́n tó yan olórí ilé Edeson Ehue gẹ́gẹ́ bí agbẹnusọ tuntun. Èyí ń wáyé lẹ́yìn fàákájà òwúrọ̀ àná ọjọ́ Ajé pẹ̀lú ìgbésẹ̀ láti ọ̀dọ̀ lára àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ láti yọ gómìnà Fubara nípò. Ìgbésẹ̀ yìí bẹ̀rẹ̀ láti dídáná sun ilé ìgbìmọ̀ ní alẹ́ ọjọ́ Àìkú. Bí ìró ìbọn ṣe ń dún ni àwọn ń fọ́nká tajútajú tear gas ní gbogbo àyíká ilé ìgbìmọ̀ bí àwọn kan jókòó láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yíyọ Fubara. Lẹ́yìn èyí ni àwọn ẹ̀ṣọ́ aláàbò dúró wámúwámú pẹ̀lú ìhámọ́ra ogun sí gbogbo agbègbè ilé ìgbìmọ̀ bí wọ́n ṣe ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tí ó dáná sun ilé ìgbìmọ̀. Àwọn kan tí akọ̀ròyìn kò lè fìdí ẹ̀ múlẹ̀ sọ wípé ilé ìgbìmọ̀ ti jáwé gbélé-ẹ̀ fún adájọ́ àgbà adájọ́ Chibuzo Amadi, alága ìjọba ìbílẹ̀ 12, àwọn kọmíṣánná kan, olórí òṣìṣẹ́ àti olórí ẹ̀ṣọ́ sí gómìnà. Gbogbo akitiyan láti fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ ló já sí pàbó títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Mínísítà fún ìṣúná owó àti ètò ọrọ̀ ajé Alhaji Atiku Bagudu ti sọ wípé bílíọ̀nù 18 náírà ni wọn yóò pèsè fún àjọ elétò ìdìbò INEC láti ràn wọ́n lọ́wọ́ lórí àgbékalẹ̀ ètò ìdìbò ìpínlẹ̀ Bayelsa, Kogi àti Imo. Ó sọ eléyìí nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé agbára ìlú Àbújá lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ tí Ààrẹ Bọ́lá Tinubu darí lánàá. Bákan náà ni ó fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti ya ó lé ní bílíọ̀nù 2 náírà sọ́tọ̀ 2.1 bílíọ̀nù náírà tí wọ́n ti bu ọwọ́ lù fún ìṣúná owó ìdàkejì ọdún 2023. Mínísítà ṣàlàyé wípé nínú 605 bílíọ̀nù náírà tí wọ́n gbèrò láti ná lórí ààbò, 300 bílíọ̀nù náírà nínú rẹ̀ ni wọn yóò ná lórí àmójútó afárá. Bagudu fìdí ẹ̀ múlẹ̀ wípé 210 bílíọ̀nù náírà yóò lọ sórí sísan àlékún fún àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀, nígbà tí 400 bílíọ̀nù náírà yóò jẹ́ owó ìfiránṣẹ́ sí àwọn ìdílé aláìlágbára. Mínísítà kéde wípé 100 bílíọ̀nù náírà wà fún ohun èlò ilé ìjọba àpapọ̀ pẹ̀lú 800 bílíọ̀nù mìíràn fún àjọ elétò ìdìbò INEC láti ṣe àgbékalẹ̀ ètò ìdìbò ìpínlẹ̀ Bayelsa, Imo àti Kogi. Wọ́n tún ṣe ìṣúná owó mìíràn fún ìbẹ̀rẹ̀ iléeṣẹ́ ìjọba tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ tí wọ́n pè ní Ministry of Marine and Blue Economy gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Bagudu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Abánirojọ́ rìpẹ́tọ̀ ọlọ́pàá Glory Eyo ti ṣàlàyé lánàá fún ilé-ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lórí ẹ̀sùn ìbálòpọ̀ Sexual Offences and Domestic Violence Court tó fìkàlẹ̀ sí ìlú Ìkẹjà, ìpínlẹ̀ Èkó bí bàbá kan Abdullahi Abiodun ṣe fẹ́ jábàálẹ̀ ọmọbìnrin rẹ̀ ọmọ ọdún 12. Eyo tí agbẹjọ́rò ìjọba Olúṣọlá Ṣóléyé darí sọ fún ilé-ẹjọ́ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní agbègbè Badagry. Bákan náà ni ó ṣàlàyé wípé àbúrò ọmọdébìnrin yìí lọ́kùnrin Usman ni ó ká bàbá rẹ̀ mọ́ ìdí ìṣekúṣe yìí kí ó tó fi gbé ta. Ó ní Abiodun wà nílé pẹ̀lú àwọn ọmọ rẹ̀ méjèèjì pẹ̀lú àlejò kan tí ó wá bẹ̀ wọ́n wò. Lẹ́yìn tí àlejò lọ tán ni ó lé Usman bọ́ síta. Ó bọ́ pátá ọmọ rẹ̀, dì í lọ́rùn mú, bẹ̀rẹ̀ sí bá a ní àjọṣepọ̀. Ọmọ yìí pariwo síta. Igbe ẹ̀gbọ́n rẹ̀ ni Usman gbọ́ tí ó fi sáré wọlé bá bàbá rẹ̀ lórí ẹ̀gbọ́n rẹ̀. Wọ́n ní ó gbìyànjú àti lé Usman bọ́ síta ni ọmọbìnrin rẹ̀ fi rí ààyè sá mọ́ ọ lọ́wọ́ lọ sọ fún ará ilé wọn wípé bàbá òun gbìyànjú àti bá òun ní àjọṣepọ̀. Ará ilé yìí ló ṣe àfisùn sí ọ̀dọ̀ baálẹ̀ kí wọ́n tó fi tó àgọ́ ọlọ́pàá Badagry létí. Lẹ́yìn èyí ni adájọ́ Ṣọládòye sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 16 oṣù kẹwàá ọdún yìí.
oṣù kọkànlá ọdún yìí fún ìtẹ̀síwájú ìgbẹ́jọ́. Ọjọ́ kẹta oṣù kẹfà ọdún 2021 ni wọ́n pe afẹ̀sùnkàn sílé-ẹjọ́ lórí ẹ̀sùn ìbálòpọ̀ tí ìjọba ìpínlẹ̀ Èkó fi kàn án. Èyí sì lòdì sófin ìwà ọ̀daràn ìpínlẹ̀ Èkó ti ọdún 2015, ṣùgbọ́n afẹ̀sùnkàn bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adarí ìjọ Inri Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti ṣe àpèjúwe ìjà agbára láàrin gómìnà ìpínlẹ̀ Rivers Sim Fubara àti mínísítà fún agbègbè ilé ìjọba Àbújá Nyesom Wike gẹ́gẹ́ bí àdàbí fún ìlọ́wọ́sí rẹ̀ lórí mùsùlùmí sí mùsùlùmí tí wọ́n fi yan ààrẹ. Ó ní ìjà tí wọ́n ń bá Fubara jà yóò kan Wike lẹ́yìn sọ ọ́ di ẹni yẹpẹrẹ. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Olúwatósìn Ọ̀ṣọ́bù ọwọ́ lù ní Adébáyọ̀ ti ṣàlàyé wípé ìjà yìí yóò mú iná iṣẹ́ òṣèlú Wike jó àjórẹ̀yìn. Wòlíì yìí wá gba gómìnà nímọ̀ràn kí ó wá ojúrere Ọlọ́run lórí ohun tí ó yẹ kí ó ṣe lórí àwọn aṣíwájú rẹ̀ nítorí kò ní dáwọ́ dúró títí di ìgbà tí ó bá rí ìjákulẹ̀. Nínú ọ̀rọ̀ wòlíì, ó ní nígbà tí òun ṣe ìkìlọ̀ wípé àwọn gómìnà kan máa bá aṣíwájú wọn jà, wọ́n ń pe òun ní wòlíì olóṣèlú. Wọ́n rò pé òun kò mọ ohun tí òun ń sọ láìmọ̀ wípé kò sí òṣèlú nínú iṣẹ́ wòlíì. Ó ní wòlíì ni wòlíì ń jẹ́, kò ní fi ṣe ohun tí ó bá sọ níwọ̀nba ìgbà tí ó bá ti wá sí ìmúṣẹ. Bẹ́ẹ̀ òun kì í sọ̀rọ̀ lórí òṣèlú nìkan ṣùgbọ́n lórí gbogbo ohun tí ó ń lọ lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kò dín ní 70 èèyàn tí ó di àwátì nínú ìjàmbá ọkọ̀ ojú omi tí ó wáyé ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá lẹ́yìn tí ọkọ̀ ojú omi tí àwọn èrò ọjà kún inú rẹ̀ rì sínú omi ní ẹkùn àríwá gúúsù orílẹ̀-èdè. Àwọn àjọ alámòójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ni ó sọ eléyìí lánàá Ọjọ́ Ajé. Ọkọ̀ ojú omi wọ́pọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ìjàmbá ọkọ̀ a máa sábà wáyé látàrí àìṣàmójútó ojúnà omi, àpọ̀jù èrò àti àìṣe àmójútó ọkọ̀ ojú omi, pàápàá jùlọ lásìkò òjò tí odò ti kún àkúnwọ́ sílẹ̀ látàrí àgbàrá. Ọkọ̀ ojú omi tó kó 100 ènìyàn, lára wọn láti rí àwọn ọlọ́jà àti ọmọdé, ni ó dojúdé ní ìpínlẹ̀ Taraba ní ọjọ́ Àbámẹ́ta lójúnà àti lọ sí ọjà ní abúlé Mayo-Ranewa lódìkejì omi àti agbègbè Karim Lamido. 73 ni iye àwọn èèyàn tí wọ́n ṣì ń wá nígbà tí wọ́n rí òkú 17 fàyọ nínú odò. Adarí àjọ alámòójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA, Ladan Ayuba ni ó sọ eléyìí di mímọ̀ fún akọ̀ròyìn AFP. Ó ní ènìyàn 14 péré ni wọ́n rí dóòlà nínú àwọn 104 tí wọ́n wà nínú ọkọ̀ ojú omi. Agbẹnusọ àjọ alámòójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ SEMA, Bryson Ben sọ wípé wọ́n rí òkú kan yọ sí i ní alẹ́ àná tí ó mú àpapọ̀ òkú jẹ́ 18. Àwọn aṣàwárí ṣì wà lójú iṣẹ́ láti ṣe àwárí àwọn òkú tí ó bá kù nínú omi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu, igbákejì ààrẹ ìjẹta Àtíkù Abubakar àti ààrẹ ilé-ìgbìmọ̀ àná Bukola Saraki ti fi ìbánikẹ́dùn ránṣẹ́ sí olóògbé akàwé-gboyè agbẹjọ́rò Ben Nwabueze. Ẹbí mínísítà àná lórí ẹ̀ka ètò ẹ̀kọ́ fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ wípé Nwabueze dolóògbé ní alẹ́ ọjọ́ Àìkú lẹ́ni ọdún 92 92 years. Nínú àtẹ̀jáde àná ni ààrẹ ti ṣe àpèjúwe ikú rẹ̀ gẹ́gẹ́ bí òfò ńlá fún orílẹ̀-èdè. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní Nwabueze kó ipa lórí ìlànà òfin orílẹ̀-èdè. Ó bá wọn ṣe àgbékalẹ̀ ìwé òfin ọdún 1979 tí ó jẹ́ mánigbàgbé. Tinubu wá rọ àwọn ẹbí, ará ìpínlẹ̀ Anambra àti orílẹ̀-èdè lápapọ̀ láti rẹra wọn lẹ́kún lórí ipa tí olóògbé yìí fi sílẹ̀ bí ó ti gbà á ládùúrà kí Ọlọ́run ṣe ikú ní ìsinmi fún un. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí.
ọ̀gbẹ́ni kan Oyíbe Michael ti kérora lórí bí àwọn ọlọ́pàá kan ṣe ń béèrè fún ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà (100,000 naira) kí wọ́n tó yọ̀ǹda ìwé ọlọ́pàá (police report) lẹ́yìn ìjàmbá ọkọ̀ tí ó wáyé ní Car Park C ní agbègbè Mòwe, ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé, ìpínlẹ̀ Ògùn. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá ọjọ́ Ajé, Oyíbe ní ọkọ̀ òun kọlu ọkọ̀ akérò nígbà tí òun fẹ́ yíwọ́ ọkọ̀ U-turn, èyí bà ọkọ̀ jẹ́. Àwọn ọlọ́pàá rìn sásìkò láti ya àwòrán kí wọ́n tó gbé ọkọ̀ náà lọ sí àgọ́ ọlọ́pàá ní Mòwe. Oyíbe ní wọ́n ní kí àwọn ṣe àkọọ́lẹ̀ (statement), lẹ́yìn èyí ni wọ́n gba ẹ̀dà ìwé ọkọ̀, ṣùgbọ́n ó ní awakọ̀ èrò gba àpọ́nlé pẹ̀lú wípé kò rí ìwé ọkọ̀ kọ sílẹ̀. Ó ní awakọ̀ èrò ń béèrè fún ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà owó ọkọ̀ tó bàjẹ́, òun kọ̀ jálẹ̀ nítorí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọ alámòójútó ojú pópó FRSC, àwọn jọ ṣe ẹ̀sùn àwọn méjèèjì ni ó yẹ kí wọ́n jọ pín owó san níwọ̀nba ìgbà tí ó ti jẹ́ wípé ìkọlù ni. Oyíbe tẹ̀síwájú wípé ẹ̀yìn awakọ̀ èrò ni ọlọ́pàá wà pẹ̀lú wípé ọ̀rẹ́ rẹ̀ jẹ́rìí wípé ó ti mutí yó. Oyíbe sọ fún akọ̀ròyìn wípé òun kàn sí iléeṣẹ́ insurance ọkọ̀ yìí ní ọjọ́ kejì kí wọ́n gbà òun kalẹ̀, ṣùgbọ́n lára ìbéèrè wọn ni ìwé ọlọ́pàá (police report). Nígbà tí ó dé àgọ́ ọlọ́pàá láti gba police report ni àwọn ọlọ́pàá ní yóò ná ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà láti gba police report. Ó ní ọlọ́pàá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà ni àwọn fi ń pèsè police report. Lẹ́yìn èyí ni wọ́n taari rẹ̀ sí ọ̀dọ̀ rìpẹ́tọ̀ ọlọ́pàá obìnrin. Òun ni ó wá sọ fún un wípé oye tí àwọn ń ṣe é nìyẹn, ṣùgbọ́n òun á ràn án lọ́wọ́ láti gba ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà (50,000 naira). Bẹ́ẹ̀ ni wọn kò fún un ní ààyè láti yọjú sí DPO. Oyíbe ní láti ọjọ́ 13 oṣù kẹwàá ni ọkọ̀ rẹ̀ ti wà ní àgọ́ ọlọ́pàá. Wọ́n ní ó di ìgbà tí ó bá tú ọkọ̀ akérò ṣe kí wọ́n tó yọ̀ǹda ọkọ̀ rẹ̀. Òun kò sì lágbára ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà. Nígbà tí akọ̀ròyìn kàn sí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọmọlọ́lá Odùtọ́lá, ó ní lóòótọ́ ni wọ́n máa ń béèrè owó lórí police report, ṣùgbọ́n iye tí wọ́n ń béèrè yẹn ni ó ya òun lẹ́nu. Ó wáá gba olùṣẹ̀sùn ní ìmọ̀ràn kí ó kàn sí iléeṣẹ́ wọn ní ìlú Abẹ́òkúta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.